Tani lẹ́ni náà tó ń búra òyìnbó bí ó ṣe Ṣadé London lóde iná jó ògiri òòṣà òun lábàmì ẹ̀dá òun ló dámọ̀ lẹ́kùn àdìṣe kọ́ńdú ṣojú ẹ̀ òṣọ́nà ní má lọ tọ́ka nírun mọ́lẹ̀ ẹ̀ràn burúkú àfàyàfà. Torí ikú ni wọ́n láyàn, àrùn ni wọ́n láyàn, ẹjọ́ ni wọ́n, ọkàn kìnìún, òfò ni wọ́n láyàn, iná ni wọ́n, àwọn náà ń jó mọ́ láéláéláé. Wọ́n ń jó láéláéláé, wọ́n ń jó láéláéláé, wọ́n yìn wọ́n gbàùgbàùgbàù, fọ́mọ tó bá ṣe làùlàù níwájú wọn. Kó sọ́mọ náà tí ó jọṣẹ́ níwájú Ṣadé o, sọ́mọ náà tí ó jọṣẹ́ sẹ́ni náà tí ó gbéná wojú ẹkùn láyé ṣáàgó Ṣadé kìnìún Ṣadé ló ń búramúramù ní ìgboro tí ìgboro dẹ̀ fi ìgboro lọ́wọ́ àwọn ọmọ ìgboro tójú wọn fi kóró jọjọ Ṣadé lóde wó jẹ́wájú Ṣadé lórí o ikú ni bó jẹ́ yìn Ṣadé lórí ikú ni bó jòjìjì Ṣadé lórí ikú ni. Mẹ́ẹ̀mà ṣe ni ògùn ẹ̀ torí kò sẹ́ni tó ṣe Ṣadé tó tún gbé lórí òkè pẹ̀ yìí mọ́ tí Ṣadé bá dé pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wàá àwọn láyọ̀n àti àwọn ọmọ líle wọn á fi bẹ̀rù bójú sáwọnú kọ́lọ́fín wọn lọ tó rárá bá ní wọn ẹni abálábà ṣá ní bàbá. Ikú ni wọ́n láyàn, àrùn ni wọ́n láyàn, ẹjọ́ ni wọ́n, ọkàn kìnìún, òfò ni wọ́n láyàn, iná ni wọ́n, àwọn náà ń jó mọ́ láéláéláé. Wọ́n ń jó láéláéláé, wọ́n ń jó láéláéláé, wọ́n yìn wọ́n gbàùgbàùgbàù, fọ́mọ tó bá ṣe làùlàù níwájú wọn. Wọ́n ń jó láéláéláé, wọ́n ń jó láéláéláé, wọ́n yìn wọ́n gbàùgbàùgbàù, fọ́mọ tó bá ṣe làùlàù níwájú wọn. Mo ti mú kí baálé oko lágbára tó tílé ló máa fún ládéyẹsí ìwọ ìran lásán ni ẹ. Kò sẹ́ni tó máa tó bá sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀. Arúgbó a máa fi owó orí jù ni lọ, àwọn àgbà wọn a sì máa fi ìtàn ṣàgbà. Ọ̀tá máa bẹ́gi fún gbòǹgbò ọ̀nà kó lè rí ibi pàdé ìjà. Adífá fún onígẹ̀gẹ̀ tí ń bá wọn rojọ́ òṣùṣù wọn ní ẹja sọ fún onígẹ̀gẹ̀ pé kó ṣe sùúrù àìbá wọn méjì lọ́rùn ẹni. Ṣadé ò ní lè lọlé, ó rìnrìn àjò ọjọ́ méje. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó wàá pe méjì nínú àwọn ọmọ rẹ̀ kó wá bá ọ ní ọ̀yìn. Torí pé epo níṣà olóde ìláyé, ẹ̀là níṣà olóde ìláyé, òbírí títì àwòsálò ayé ọ̀rọ̀ bítíkù àwòsálò ọ̀run abákúyàmọ̀ àwọ̀ àgbọ̀mìrègún. Wọ́n ní kí ló dé tó fi bákúyàmọ̀? Ó nítorí oṣó nítorí àjẹ́ ló ṣe bákúyàmọ̀. Kí ló ní kó máa là wọ́n lọ? Ẹ̀là ló ní kó máa là wọ́n lọ. Ẹ̀là àyíbáàgì okú wọ́wé bóyá pé wọ́n. Okay. T-verse.
Bẹ́ẹ̀ni, nítorí pé onímọ̀dé tiwa ló lọ́nà. Ọba tiwa ló láàfin. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta. Ìyá yín ilẹ̀ wà fún ibi ọjọ́ méje tá a sì parí gbogbo agbára kẹgbà. Ẹ wá gbọ́ o, ìran ajá kan kò lè gorí abo ẹkùn láéláé. Bẹ́ẹ̀. Ọ̀tọ̀tọ̀rẹ́ ní fájà ọ̀rọ̀ ní fájà tọ̀tọ̀ là ń jẹ̀kọ̀ ọ̀tọ̀tọ̀ là ń jẹ̀wò. Òǹtorítorí òǹtorítorí là ń pa ọmọ kẹlẹ́dẹ̀ rẹ̀ jẹ́ torí kó lè bá àpò torítorí tani lọ. Ọ̀yá! Ọ̀yá gbà. Wọ́n ní ọ̀sẹ̀ ní gbẹ́dọ̀ ọ̀rọ̀ ní gbẹ́dọ̀. Wọ́n ní fẹ́ fún ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìrújú. Títí ẹ láàrin àpamọ́. Wọ́n ní gbọ́ ní dídí. Tá a bá mọ̀ yóò kọ́ lẹ́yìn pa rẹ̀. Ọ̀rọ̀ tí ní ti tàbí ó ti dà dẹ́gbẹ́. Wọ́n kọ́ ẹlẹ́rọ pẹ̀lẹ́pẹ̀ ọ̀rọ̀ ní kọ́tẹ́kọ̀. Wọ́n ní fẹ́ fún ọmọ ìrìnà ọmọ ìjàmọ́jẹ̀bí. Ṣègbọ́ kì í jẹ́ ẹ̀kọ́ jẹun. Wọ́n wá fún ọmọ ráyè lọ́jọ́. Ìjọ́ ti ṣègbọ́ máa jà gbọ́ máa jẹun. Tó bá wá fún ọmọ ráyè lọ́jọ́. Ó yá! Wọ́n ti ní tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ lọ́wọ́ ni. Ọkọ̀ tuntun ìsúnpọ̀ ẹ̀yẹ rẹ̀. Àjà tuntun gbọ̀ndà. Wọ́n ní fẹ́ fún Ọ̀rúnmìlà. Ìjọ́ ti lọ ìlú sọ̀rọ̀. Wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà. Ìlú sọ̀rọ̀ lọ́nà yìí. Ọ̀rúnmìlà ní ká sọ̀rọ̀. Wọ́n ní wíìdì ní sẹ́ẹ̀dì ẹ̀lú. Kùkẹ́ ní sẹ́gbọ̀gbọ̀ látọ̀. Ìjọ́ ti fùfú bá fojú méjì. Ìjọ́ ní òní dẹ́rọ̀ ẹnu rẹ̀ lẹ̀. Ó yá wọ́n pẹ́. Tani lẹ́ni náà tó ń búra òyìnbó bí ó ń ṣe Ṣadé London ló dé. Ó máa pé 7 days tí mi jẹ́ lọ́wọ́ nínú lẹ́yìn mọ́. Ó ò tí ẹ̀ ríro rárá àtọ̀. Báwo lẹ ṣe mọ̀ pé mi ṣe nǹkan? Kí ló ṣe ń pa? Mo ń bèèrè rẹ̀. Òkè ó ń wojú ọmọ ẹ. Ìgbé ilé tó jẹ lógún nílé yàgbé. Ṣadé yìí ń sọmọ ti tẹ̀ náà. Sọmọ ẹni. Ẹ wá ń wojú ara yàgbé. Òkè. Sórí tí n bá rí Ṣadé within now and tomorrow. Wọ́n lá máa ṣẹlẹ̀. Omi sí wàhálà lágbára náà. Ṣadé náà kì í ṣe ọmọdé. Ohun tó jáde lọ ló mọ ibi tó lọ ló bá wọn ọ̀rẹ́ ìṣeré jáde. A tó padà sílé. Ẹ fura ẹ lọ́kàn balẹ̀. Kí ló sọ? Ó ṣeré jáde for 7 days. Ṣé o mọ̀ kó tó ń sọ ṣá? 7 days. Pánẹ́dẹ̀ má bínú, Ọlọ́run fún wa rí. Òkú sọnù àgbọ́kó sọnù àti gbọ́gbọ́kó sọnù. Dáàdì, a máa rí wọn. Bí mọ́mí ṣe sọ, a máa rí wọn. Àfihàn àǹtí mi náà kì í ṣọmọ kékeré, a máa rí wọn. Ṣẹ́gbọ̀! Wọ́n sọ̀rọ̀. Ẹyin àyíká ọmọdé. Ẹ láyé bí kọ́ tẹ̀ náà, láyé bí kọ́. Ẹgbẹ́ ọwọ́ bá wọn pe LAMBEBE wá. LAMBEBE! Ọlọ́run, èmi mọ̀ pé kò sí ọ̀rọ̀ tó ṣàǹtì sí Folashade. Wọ́n ṣeré náà tí wọ́n ní, ẹ jẹ́ ká fura lọ́kàn balẹ̀. Ìjọba wọn ti tẹ nìyẹn, àwọn ìlú ojúmọ́ sọ ọ̀fẹ́ ìbàdàn. Ó yá LAMBEBE ò dà. LAMBEBE náà ti sọ. Wọ́n wọlé náà tiẹ̀. LAMBEBE, kí ni ṣé ẹnu lé? Nínú kọ́pàdì, GM ní ṣẹ́gun, senior gateman professional, kí n ṣe géètì, kí n ti géètì, àmì GM tó ti kọ́, tí mo dàbọ̀dù. Kò sílẹ̀kùn fáwọn tó jáde, fáwọn tó wọlé, Ṣadé ńkọ́? Kò yé mi ní kí n ṣe géètì gateman GM. Ta ló sílẹ̀kùn tàbí tó fi jáde kúrò nílé? Ṣọ́nà rẹ̀ báyìí báyìí. Tí a bá tẹ̀ lórí òkè, sábúdé sílẹ̀ lórí òkè, tí a bá lórí òkè, wáyé bá mo lórí òkè o, orí òkè gbógun mi, orí òkè ìnagijẹ, á lè dàgbé nǹkan tó kù ní. Ẹni mo bá yẹ jáde o, ṣùgbọ́n èmi o, wọ́n kọjá ní ẹnu géètì tọ̀dọ̀ tèmi. Ṣé orí ayé ẹ̀? Wọ́n ní ṣorí èèyàn tó kọjá, kí ni iṣẹ́ ẹ̀? Ṣóòrí nígbà tó kọjá ni? Mi ò rí. Ṣó fo fẹ́ǹsì ni? Ó lè jẹ́ kó lo egbé tàbí kó wọ́n lo àfẹ́rẹ́. Ṣùgbọ́n èmi o, mi ò sì géètì fún ọkọ̀ kọjá o. Ó lè jẹ́ egbé lọ́lọ́ àpọ̀ parapọ̀ pátẹ́gùn kọ́ gbá látẹ́gùn kọjá. Ṣùgbọ́n mo sì géètì fún wọn. Ṣòye burúkú ni. Ká má parọ́ rẹ̀ burúkú ni. 7 days, àwọn onílé ọlọ́nà tó wà lábẹ́ òrùlé bàbá àtìyẹ 7 days, àwọn ọ̀rọ̀ yẹn ọ̀dà.
èmi rò pé o serious tẹ́lẹ̀ mo rò pé o serious sórí ọ̀rọ̀ ẹ dàbí orógbó kí láǹfààní orógbó ẹ̀ apá kò láwẹ́ àtúnjẹ́ ó tún korò a ní ká fi jẹ́ ẹ̀dáná Ṣàngó ní ẹbí òun ni kò sọ̀rọ̀ lórí ẹ̀ má wọrí ọ̀rọ̀ yẹn wọ́pọ̀ láàrin èmi àti ẹ̀. Bọ́sì láti lọ tẹ̀wọ́ fún. níbi tí ìjà rẹ̀ ẹ tẹ̀kẹ̀ easy. tẹ̀kẹ̀ easy ọmọ bẹ́ẹ̀ jẹ́ sinmi já ọmọ yẹn sọmọ lásán o tí ìgbà ọmọ yẹn wo gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ ni wọ́n kò ní expected. ní tẹ̀lé fojú rọ́mọ yẹn. ṣé bó ọmọ ti tẹ̀ sí inú ẹ̀ dùn ṣé bó ọmọ tẹ̀ dúró ẹ̀ dùn sí. a ní kẹ́ fúra yín lọ́kàn balẹ̀ Ṣadé máa wálé ẹ máa rọ́mọ yín. Ṣadé máa wálé Ṣadé tó ní yẹn kì í sọmọ lásán ọmọ tó ìfọ̀n tí láì gbìn gidi Ṣadé yẹn o wò tí ìbá rọ́mọ mi wàá gbà. Ọlọ́run fún wa rí. wo ilé orí ni o gbọ́dọ̀ di ọ̀la o gbọ́dọ̀ fi gbọ́dọ̀ wọn. Gbàgbà mi lọ́wọ́ bàbá Ṣadé o kí wàá ní tèmi ń sìn ẹ̀rọ náà mi fẹ́ fọwọ́ gbọ́ mi lójú ni lẹ́bàá ẹ̀rọ ọmọ yín kí ni kí wàá ṣe sí mi. Ẹ má bínú mò ń yanjú nǹkan kan ni pàdé mi báwo ni ó ṣe ń lọ má bínú pé mo dìlé ẹ díẹ̀ a fẹ́ gbé iṣẹ́ kan fún ẹ iṣẹ́ tá a dẹ̀ ń sọ yìí a ti gbé fún yàn kan tẹ́lẹ̀ but ẹnìyẹn ó dà pé ó fẹ́ wà pàtàkóstò ó fẹ́ dọ̀wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà wá ní ká tètè wá wọ̀rọ̀ kọ̀ ká fi ṣàdá ó yẹ báyìí ẹni tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí babaláwo tó wọnú ẹ̀ fún ọ̀rọ̀ ọ̀run wọn ó ṣòro súnmọ́ ó yẹ ó ti dé mi. má ṣe mistake sórí bó ṣe wò wá yìí a kì í ṣe àrò mẹ́ta o mẹ́rin ni wá ṣùgbọ́n àwa mẹ́ta tó ń wò yìí àwa la mọ́nú ra wa àwa la mọ́wọ́ ra wa ṣé wàá rí gbogbo ohun tá a bá ti ṣe ń bí pátápátá àwa mẹ́rẹ̀ẹ̀rin la ṣe o à ń ṣe mẹ́ta o tí wọ́n kò tí mo sọ fún ẹ mò ń gbọ́dọ̀ ẹ̀. tí wàá dìbò dáadáa ẹgbẹ́ bí iṣẹ́ kan kí bí ayé ló pèsè lọ fún ìṣẹ́ àmọ́ àwọn àgbà sọ pé lóko ò bá dùn ìlà kí n kó kí n lórúkọ ẹ̀ nínú ọ̀pọ̀. orúkọ ẹ̀ Ṣadé London ló lóun jẹ orò má di yẹ ó fẹ́ sọ pé òun ò fẹ́ fi ta àwòdì ṣe àwa náà wá fẹ́ fi yé wípé ó fẹ́ dẹ̀rùn àṣà ni. Bẹ́ẹ̀ 50 million. Pàdé mi ọmọ kan tí a máa ṣe sórí àrò tó ń wọ̀nyẹn kò ń dédé jò èèyàn ló máa ń koná mu jẹ́ ká fún ní 20 million àríbáwò kò kéré jù àní. Gba 20 million lọ́wọ́ wa. Èsì jẹ́ ká ṣe nǹkan kan fún mi. Ìwọ ògbè ó ní láti padà fún fọlọ́hún kọ̀ràn òótán ògbè o. Why now? Báwo ló ṣe ń ṣe báyìí? Ó ṣe máa ń ṣe bí onígìrì. Kí ló dé? Ṣe bí onígìrì. Ìgbà táwa mẹ́ta wà ń bí tó wá ń sọ orí yẹn sí mi ṣé wọn ò gbọdọ̀ gbọ́n tá à ń sọ ni. Ṣé ìwọ kọ́ ló súnmọ́ ni? O ò lè sọ fún àdánù sí. Ọlọ́run yọ yín mo rò pé fẹ́ pawó dẹ fẹ́ pawó ṣe tẹ́lẹ̀ ni ó dàbẹ́ ó dàbẹ́. Jẹ́ ká mọ account number òun á lè send owó yìí á lè send second. Ẹ ṣe máa gbọ́dọ̀ àlẹ́ àkàkùn ọ̀gbà ẹ jẹ́ kí n ṣiṣẹ́ ní kò yẹ. Bọ́ọ̀lù òṣìṣẹ́ òun jáde akíló máa ń ṣe yìnyín báyìí ìgbà tó mọ́rú eléyìí wípé irú eléyìí ó bá solid tó wá wó ṣùṣù táṣẹ̀ ń wá Ṣadé London kiri ìwọ náà wò kí ẹ lè mọ̀ pé ó wà confidence ó sọ fún wa wípé tóun bá parí iṣẹ́ ìyàwó agbowó ìgbà tó ti mọ́rú kí lóun tẹ̀lé wọn láàmú fún. Èmi tó ẹnu òṣì ni èmi ọmọ àti. Bọ́ọ̀lù òṣìṣẹ́ òun jáde ẹnu òṣì lẹ́nu ẹ̀ jáde. Ọpọlọ kọ́bọ̀ kò sí lórí ẹ̀. Èmi. Yes, ọpọlọ kọ́bọ̀ báyìí kò sí lórí ẹ̀. Ọpọlọ kọ́bọ̀ sí lórí tèmi. Kò sí. Ọ̀dẹ̀ tó lè mú wákọ̀rẹ́ Ṣadé London ni ó
Ṣadé London ni ó sọ di piano wa ń tẹ̀ ọ̀dẹ̀ kọ́ọ̀dì tó lọ bú wa. ẹ mọ̀ fún gbọ́njú ẹ̀mí yéyí ọpọlọ ẹ̀mí yéyí ò pé bí mo ṣe kúrú tó bẹ́ẹ̀ mo fi gbọ́njú ìlọ tó. ẹ kó sí lórí kẹ kó ní burúkú tó bí káyọ̀ tó bá tẹ̀ wá kí n ṣe pé kínní ìwọ ń sọ pé ẹ̀wọ̀n méjèèjì òpó ni gbèrè tó ń tẹ̀ méjèèjì ni kí wọ́n mẹ́tò ti bọ̀ kúrò. yìí bọ̀ bọ̀ agídí wà. in fact ẹ̀yẹ̀yàn mi ṣẹ́rí tí a bá fẹ́ ṣe òṣèlú ọpọlọ la máa ń ní ó yé yín tá a bá wá fẹ́ pẹ́ láyé ọgbọ́n la máa ń gbọ́n. ìtumọ̀. ọ̀làlùbáríkà ẹni tẹ́ni kí n tẹ owó fún ẹ mọ̀ pé fake alert ni mo fún. fake alert. ìwọ tún lọ́pọlọ o. kò lè yé yìí èmi ọmọ asínwín ọmọ ayẹyà àfòkúta jà. Yes. Fake what? Fake alert. Yes. Èmi wà lóòótọ́ kan gbogbo iṣẹ́ tá a bá fẹ́ máa ṣe ní ìsìn gbàǹgbò ṣe ni kò máa gbà wá ṣe. Mo fọwọ́ síbẹ̀. Èmi gangan ní sẹ́ríkì ọlọ́pọlọ ló lò. Ó yẹ. Pẹ̀lẹ́ o sẹ́ríkì ọlọ́pọlọ kò ní yẹ gbogbo. Àbáwọn. Àwọn náà jí o. Pẹ̀lẹ́ o Mr. Sẹ́ríkì ọlọ́pọlọ àfíìsì. Èmi lẹ́yìn rọ́ pé kó wá pa mí. Kó gba kó dìjà mí ìbáyín jà. Ẹ̀ẹ́nẹ́ni tẹ́ gbéná wojú ẹ̀ ni. Èmi máa ní. Mi ìwà bí wá bá yín ṣeré o. Mo kàn fẹ́ kó yé yín ni pé odò kì í gbégún o. Ọjọ́ tí odò bá gbégún, ọjọ́ náà lọ́ba ló ṣàyẹ̀wò. Ẹni tẹ́ rán sí mi pé kó wá pa mí. Èmi ti rán oníṣẹ́ àrèmábọ̀. Ṣadé London gbogbo nǹkan tá à ń ṣe ń bí gbogbo nǹkan tó gbọ́ ni scam ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ scam lásán ni. bẹ́ẹ̀ni ọkọ̀ ẹ balẹ̀. Ìràwọ̀ ò kí ń dájọ́ ọlẹ̀ kó sókè. Ṣadé London ní sùúrù sí kankan à ń ṣàtúnṣe ní ìjọ tó lọ. Ní ìná ìjọba yín rò. Lion heart. Wọ́n yìn wọ́n gbàgbàgbà ọmọ tó bá ṣe làwùlàwù níwájú wọn. Folashade ìjọba wọn ti ní ìfẹ́ sí. You see, nílẹ̀ yìí èyí bá wà dédé orúkọ èyí kò lè rú oúnjẹ. Ó dẹ̀ ní àjẹ tó ń wakọ̀ ó gbọ́dọ̀ mú mi. Ẹni tó bá lè ṣe lórí pẹpẹ ó lè jẹ lórí pẹpẹ. Ṣé ó ń ṣe tá a ṣe? Kò sẹ́ni tó wà garanti ọ̀la o. Tó ń tá a bá rí lẹ́nu, a máa ń dá owó báyìí. Ṣùgbọ́n at the same time, a máa wà very careful. Nítorí pé ìgbà náà wà, owó tó lẹ́tọ̀ọ́ ó lè bọ́ sí ọlápò. Ṣùgbọ́n kọ́ máa fẹ́ bẹ̀rẹ̀ sí ṣèwádìí wákàtí. Ìyẹn la ṣe máa ń dọ́gbọ́n sí lọ́tún sí. Ṣé owó kan ó wọlé sí mi lọ́wọ́? Mi ò lè fẹ́ kó dúró sọ́wọ́ mi. Wọ́n á fẹ́ gbé sàkáǹtì. Torí láti gbàgbé pẹ̀lú ètò wa, ìjọba tí mo trust, tí mo lè mọ̀ pé ó lè dà mí láéláé. Débi pé mo mọ̀ pé kó jẹ́ onímẹ̀wàá ló fi wà lọ́nà tẹ̀ láti máa ń níbi bàbá rẹ̀. Nítorí ìdí mo fẹ́ gbówó yẹn sàkáǹtì. Èyí ṣe wọ́n tó pọ̀ náà lọ títí $250 million. Sínítọ̀, 250 million lẹ́kọ̀ọ́ kò gbé owó kékeré bẹ́ẹ̀. Ó pọ̀ jù. Ó pọ̀ jù. Èmi mi ò lè gbà. Mi ò lè gbé ó pọ̀ jù mí ni. But
máa advice àti bá lè gbé fún manager dad mi. Kò sójú nǹkan tí mo trust. Manager dad kì í ṣe ẹni tí mo mọ̀. I will be a foolish person. Kí n kàn dédé wo bí mo ṣe suggest kí n lè owó sàkáǹtì. But Senator ṣe mọ̀ pé mo lè ṣe calculation. Mo trust bọ̀dá yìí. Ó ti wá ṣiṣẹ́ ìsìn ní 20 years. Dáàdì mi lè complain ní pẹ̀lú. Àwọn náà lè keep gbogbo wọn. You know what? Fún mi ní details ẹnìyẹn. Jẹ́ kí mi náà ṣe ìwádìí ìmọ̀. Jẹ́ ṣe ìwádìí ẹ̀ dáadáa. I no just listen to you like that and kí n lè gbowó gbé. Jẹ́ kí mi náà ṣe ìwádìí tí mo ní ṣe bá ti. Kò sí ọ̀rọ̀ bóyá bẹ́ẹ̀ bá láì. Baby, kí ló ń ṣẹlẹ̀ o? Folashade, what's the meaning of this? Kí ni mo ṣe fún ẹ? Yes. Senator. Yes. Èmi ni òun mi. Èmi ṣe lọ́dọ̀ the lion. Sori kí ewúro tó lọ lójú ajá, iṣẹ́ ló máa ṣe. Lẹ́yìn mo máa pa ẹ́. Let's wait. Kò tí ì yẹ kó lè dé level yẹn. Wá sásù ọgbọ́n tí mo ṣe because after all I've been satisfying you. Kò sí nǹkan tó béèrè tí mi ò fún ẹ. So why this? Kí ni mo ṣe? Ó fẹ́ mọ̀. Jẹ́ kí n tẹ́ pé sẹ́nitọ̀ nù bóyá ọkàn mi kàn tẹ̀ ṣáà lára wọn. Àwọn ló dẹ̀ ní pé látàrọ. So wọ́n fẹ́ sọ fún mi pé àwọn ò rí miss calls mi látàrọ. Àjẹ́ kẹ́mi, you know what? Ṣùgbọ́n ẹni time tí bá ti wà pẹ̀lú ẹ̀. Nígbà tí mo sọ ilé ayé kalẹ̀ sí ọ̀dọ̀ mi ni. You're one in a million. Thank you. Oh, to fun. Yes. It's much better than that. Are you sure? Okay. Oh no. Not that if I feel paranoid. Really? Like that, no. Àmì. Ọmọ ní ẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n náà fi satisfy me. Lójú, lẹ́yìn, lẹ́nu rẹ̀. Yes, boss. Yeah. Kí ló ṣẹlẹ̀? I have a question. Oh, Daniel. Ohun tó ṣẹlẹ̀. Dàbí bí meeting time nígbà gómìnrin yẹn ni. Yes, sir. Bẹ́ẹ̀ni wọn náà lọ́wọ́ tí mo wà. Mi ò lè lọ anywhere. I can understand. Ohun tó máa ṣẹlẹ̀ ni ìwọ ló máa wá lọ. Wọ́n máa sọ fún Senator Benson wípé mo tún gba another call for another important meeting. Ó sọ gbogbo ohun tó máa sọ, mo ṣàlàyé fún ẹ. Àbí o nílé ṣe? I will do it, sir. I'll put you on course, sir. I trust you. That's my boy. Tètè máa lọ tiẹ̀. Ìwọ náà sáré level tí mo wà gbóhùn kẹsì. Tètè máa lọ. All right. Oṣé, thank you. Before that breaking transmission, ó ti fẹ́ kọ́kọ́ máa gbé mi jọba yìí, so jẹ́ ìgbéra mi padà. Kò sí wàhálà. No problem. Láti ṣe wo ló máa ti ṣe ààrẹ. Ìwọ mú pé èmi ń wá tí
Senator Folashade. Ha! Oh my God. Èmi. Senator. Momsi. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀. Right now. Folashade! Folashade. Tí mo fi ṣe bẹ́ẹ̀ ló fi ti mọ̀. Ọmọkùnrin mi. Why Folashade? Girlfriend mi ni. Girlfriend. Bí tata sí ní. Mo sì mọ̀ tó bá bàbá. Láàrin ìgbà wo ni ẹ̀mí. Relax. Ṣé ibi tí wàhálà kò máa díẹ̀? Ó ní wípé èmi ò mọ̀ pé Folashade lè try mi nítorí pé mi mọ̀ fún process àwọn àpárá kan. Kò yé mi. Níbo ló ti bá wọlé ṣe wọnú òkè wọlé tí ó dẹ̀ lọ́mọ ọkọ ẹ̀. Ó dẹ̀ fa àwọn agbára ìwọ̀n ẹ̀ tẹ́lẹ̀. Ó rí rẹ̀. Láti rí. Ṣùgbọ́n mi ò ní fi ilẹ̀ tó lọ́pọ̀ ọmọ ẹ̀ náà dùn. Ẹ wo mi expect kẹ́ tó lè máa tún jẹ́ pé tẹ̀rù condition tèmi kó tó lè ṣẹlẹ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìfẹ́ ní méjèèjì ilẹ̀ ẹ̀ bá àjọ lágbára èyí mú jábẹ́ lọ àjẹ́ òṣègbè olè. Ẹ jẹ́ kí n máa lọlé. Láti ilẹ̀ ṣe kí. Ẹ jẹ́ kí n máa lọlé. Ó ti rí mi pẹ̀lú ìrìn nǹkan tó lè ṣẹlẹ̀. It's okay. Torí ò tiẹ̀ lè ṣe fún mi. Yóò dùn mí ló ti change. Àjọkẹ́. Gbogbo rẹ̀ mú fúra báyìí o. Ó fagbára hàn mí. Ara bá mi gbọ́dọ̀ tó ra. Odò tó ń gbé arẹ́rẹ́ lọ. Ṣé wá rí pé ó yẹ kúkú? No, please, àtúnṣe ṣì lè wà. Please, I beg of you. Kò sí ìwọ́n tó fẹ́ tí mi ò ní fún ẹ. Please. Sẹ́nitọ̀ wà lélẹ̀ wọ́n ti bá Olúṣadé sẹ́nitọ̀ tó ń lo security Ṣadé wọ́n ní àwọn Ṣadé wọ́n ti pa sẹ́nitọ̀ Ṣadé irú sẹ́nitọ̀ wọ́n ti pa sẹ́nitọ̀ tó ti lẹ̀ wọ́n Ṣadé ìwọ tó máa ń rìn tó ní túmọ̀ káàkiri rẹ̀ ẹni tó lo security nìyẹn ó ti lọ gbé náà jẹ nìyẹn. But that àmọ́ nǹkan tó pa wọ́n pọ̀ nǹkan tó jẹ lórí o. Ṣadé ètò ìjọba ìlú tó gbà ní wípé ìwọ ni o. ìrìn tó máa ń rìn káàkiri yẹn lọ sọ̀bù ẹ o ìlú yìí ó ti rí bákan sí o kò jù báyìí lọ sọ ń gbé náà. ti gbọ́ ń gbé náà. ẹ̀yin náà ṣe jẹ́jẹ́. mo ti gbọ́. ẹ̀yin ní ìrìn fẹsẹ̀ sí ọmọ mi náà máa dẹ̀ máa pè. ó ṣọ́ rẹ̀. ó bẹ́tà o kò jù báyìí lọ. ẹ tẹ́kẹ̀ o ó dàbọ̀ ẹ tẹ́kẹ̀ o. Folashade. Àjọkẹ́. Ó pè mí lórúkọ. Yes, that's what it is. Folashade. Àjọkẹ́. Ìwọ ló pa sí ìtọ́. Ìwọ ló pa. Ìwọ gbogbo ni. What else? Kò tá a jọ jẹ́ àlẹ́ dídọ́ pa. Ìwọ ló pa sí létò Àjọkẹ́. I will deal with you. I'm gonna deal with you. Tó bá mọ̀ mí náà ní fi mí ṣeré. Yes. I will show you who I am. I will let you know that I'm Folashade the terrorist. I will let you know who I am. Okay. Yes, because you kill my dad, I will kill you. I will kill your dad. Ó tó pa bàbá mi.
Because obìnrin tó bá ń yàlè tó bá parẹ́ àkọ́kọ́. Irú rẹ̀ fẹ́ rò sí mi tán, ó lè bá ṣiṣẹ́ ọmọ kékeré rẹ̀. Nǹkan tó wù ẹ̀jẹ̀ ló wù jẹ. Àjọ ń jẹ́ náà mi. And I will deal with you. I will deal with you. Lórí ọwọ́ yẹn. Yes, I will deal with you. Lórí ọwọ́ yẹn. I will deal with you. I will deal with you. Yes. Màá wá jẹ́ kó mọ̀ pé èèyàn sísanra kọ́ ló ṣílẹ̀kùn. Ẹni tó bá ní kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀. You this useless woman. Àṣìṣe ọmọ kékeré rẹ̀ fẹ́ sínétọ̀. Ẹ̀rí ni wèrè gbére. Ó fẹ́ sàkóyá. Kí ló ṣẹlẹ̀? Ọmọ kékeré ló ṣe fìdí di o. Oh. Àjọkẹ́, calm down. Relax. Folashade, ọ̀nà tó jù tí ọmọ ẹ̀dẹ́fẹ́. Mi ò mọ̀ pé mo yà wẹ̀ tó yìí. Wọ́n á sọ pé mo yà wẹ̀ jù ẹ lọ. Tàbí èrò ká mi lọ́wọ́ kọ̀. Ọmọ ló fàrẹ̀ ti yé mi. Ṣé dọ́gbọ́n òṣìṣẹ́ ti jẹ́ ìtúnulé? Ó gbá lórí ìyá alájà yín. Ẹ̀mí dúró wò tó wà tí bàbá ẹ̀. I will deal with you. I will deal with you. Tó bá sọ pé gbọ́, wọ́n á fi yí ẹ pé mo gbọ́dọ̀ ẹ̀ lọ. I'm sweating. Orí mi ti ń dàrú. I'm not okay. I'm not okay. I'm not okay. Guys, operation tí mo gbọ́n kí bá mi carry out just 24 hours kí fi bá mi ṣe. No 3-6 please. And then no 3-6. Mama, ó yẹ kẹ́ mọ̀ pé àṣẹ bá ń ṣiṣẹ́. Le sí fọkàn kankan ẹ kàn fún àwọn details tẹ́ bá ti fún àwọn details no problem. Consider it done. Better. It is not okay. My father is on phone. Just 24 hours. No crisis, guys. See you. Tàǹgbé láwùjọ àwọn ọ̀ka yìí náà. Ṣé bínú ìbàjẹ́ lóró wọn ti ń jẹ, lóró wọn ti ń mu. Bàtà pamí ń kú ni wọ́n wọ̀ lọ sóde. Ìmọ̀ràn gbẹ̀mígbẹ̀mí ni wọ́n ń gbára wọn. Báwo wá ni wọ́n ṣe wá nípa wọn? Kí ló lè o níhun tó gbé ìwọ ó gbé? Ó ní láti padà fòǹfò lóhun kọ̀ràn ó tán. Ó gbé o. Mo ní ó fòǹfò lóhun kọ̀ràn ó tán. Rántí pé kò sí ohun tó ní ìbẹ̀rẹ̀ tí ò lópin. Ṣùmọ̀ páyé gbẹ̀gẹ́ ṣe báyé ló bínú gbá wọ́n jù gbá sómi o. Ṣùgbọ́n ìgbà padà tún wálé téńté. Wọ́n ti gbàgbé ìgbà tí gbangba wọn tó ń bá wọn gbà nǹkan sínú. Ìgbà tó wá rẹgbá tígbà ò lè bá wọn gbà nǹkan sínú mọ́. Wọ́n wá láwọn ò ní gbà àfìgbà tán padà wá fọ́gbà. Àwọn náà fọ́gbà yan gan. Wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà fún dígí. Tòrò òun ló jẹ́ kán ríra wọn kan lè mọ̀ bọ́n ṣe tó. Ìgbà tí dígí bẹ̀rẹ̀ sí ní wò rákọ̀rákọ̀. Ayé yìí náà á padà fọ́ dígí. Ẹ̀rẹ̀ kúṣẹ́ náà. Àwọn olè kù. Àdúpẹ́ wọ́n ń dẹ̀sẹ̀ lójú mi lọ́rùn. Mo trust you. Nítorí bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo bíi pé ẹ try it. Ìyọ́n lọ́nà mi. If you can look around, the market changes to there are some touches that you touch. So easy kí èèyàn tó lọ sí school kó lọ read hotel management. So easy o. You try. We are trying, Sha. We are trying. Most straight to you. Thank you. Ó bá fọ̀rọ̀ lẹ́sọ̀. Nǹkan tí mo ṣe torí ọ̀rẹ́.
torí owó tí mo fi sí àkáǹtì nọ́mbà rẹ̀ ó ti tó time tí mo fẹ́ gbà báyìí. Okay. That 250 million? Exactly. Wow. Okay. Mumbo, I'm very sorry. Because even I'm following. Máa pé máníjà ń lo fóònù méjì. Fóònù ìyàwó mi ní kejì mú kan jágbà ló ẹ̀yìn má bínú. I'm very sorry. Mo fẹ́ login sí app yẹn ni. Is this that same account person is me? No, my account. Your personal account? Yeah. Okay. Call the account. I'm very sorry. 22 13 44 81 78 GTB. Folashade Afolayan, right? Okay. Sent. But you are welcome. You are welcome. But what is my share? Because Yoruba ni aṣọ kò kí ń jó òun. Since all this while tí mo ti keep owó yẹn sínú account mi, ó yẹ kémi náà lè ní àwọn nǹkan kémi náà lè gbà ń bẹ̀. Torí tó ń bá bẹ́ẹ̀ ṣé wò mí tó ń bá rán mi lẹ́yìn màá pọn láò. Bẹ́ẹ̀ ni. So what you are trying to say now is that ìwọ ló fẹ́ kó àgbàlagbà mi pé tó ń bá rán tán à ń gbé mi. Àìrọ́ kò rí bẹ́ẹ̀ because bẹ́ẹ̀ ṣé wò mí ní ilé ìjà pépà sínú pọ́ọ̀tì fáwọn ìyáwálé dẹ̀ máa jẹun lé. Bẹ́ẹ̀ ni. Bọ̀ á sọ sálárì ni. Irọ́ ṣe rí téèyàn bá san sálárì gan sálárì ò tó jẹ. Ìgbà míì máa ń wà mí kí n bá pọ̀ wulẹ̀ parọ́ fún yín kí n jẹ́wọ́. Ìgbà míì máa ń wà tẹ́kọ́ máa ṣe sọ táńtẹ̀yìn òní mọ̀ pé màá kó yẹn sápò. Ó ní mò ń fi fáwọn ìyáwálé lówó oúnjẹ lé Ọlọ́run. Lẹ́yìn sálárì àwọn ọmọ ọjọ́ tó máa ń pè mí mo ní ìdíyẹ báyìí má dẹ̀ sẹ́yìn. Do mi nípa fún yín ẹ̀ ń show love. Mo appreciate yín. You are a very good giver. I'm very sorry. Ṣùgbọ́n owó yìí ò lè wà ní abode mi since all this while. Kẹ́ ẹ wá sọ pé èmi náà kí n tẹ bùtẹ̀ ẹ̀jẹ̀ yìí kan. Èmi náà fẹ́ ralẹ̀. Okay, no, my appreciate it. That's it. I trust you. Timbers. irú ara olóko mi pánsá òfúra pánsá jásíná àjà òfúra àjájì bó nílé ò bá fúra olè ní òkò àgbà tó ṣògùn tí ó ṣògùn fúra irú wọn kì í pẹ́ láyé. irọ́ àdójàmọ̀ ọ̀rọ̀ tó bá dùn babaláwo ní dùfá ọ̀rọ̀ tó bá dùn oníṣègùn àdọ̀sọ́yìn ọ̀rọ̀ tó bá dùn àjẹ́ ní doṣó díẹ̀. Ó ti yé mi olúpẹ̀mọpẹ̀ bí agbẹ́ bá ké nígbó agbá gbọ́wọ́ agbẹ́ nígbó bálùkò bá ké lọ́dọ̀ àlùkò agbọ́wọ́ àlùkò lọ́dọ̀ bó dídẹrẹ́ bá ké níjò dídẹrẹ́ gbọ́wọ́ ara wọn ẹnu gángan ni gángan fi pé ní ẹnu ẹwìrì lẹ́wìrì fi pé ná ẹnu abo àlámù ló fi pápọ̀ ẹ̀ gbogbo ibikíbi tó bá wà mo fẹ́ kó tatí wèrè kó gbọ́wọ́ mẹ́rin torí pé tatí wèrè là kó fi gbéyàwó ọ̀rọ̀.
èmi ni Ṣadé ń bọ́ lọ́wọ́. ó yá kẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi torí pé tílà òkú fi gbéyàwó ọ̀rọ̀ gbogbo ibikíbi tó bá wà ó yá kó mẹ́ báyìí torí kó léwu fún ọ. bẹ́ẹ̀ni kó ń bẹ̀ èmi ń jáde lọ́bì kan lára fún mi ní ìsìn ni èmi máa padà báyìí ń fẹ́ padà sínú ilé kí n ṣe nǹkan tó yẹ kí n ṣe ni kó wá bá mi nínú kíákíá báyìí. ó léwu fún ọ ọmọ gbọ́dọ̀ tọwọ́ níkọlà kú omi ò sì gbọ́dọ̀ tẹ̀yìn wọ̀gbé lẹ́nu kó mẹ́ kíákíá. ó kárí má ṣàfihàn o. Níkẹ́ káàròdò àsùn kí lára ilé fẹ́ mu. Mi ò láìkọ́ ọwọ́ tọ̀gá ń bá mi gbé ọ̀gá tí ń sùn lé gbogbo iṣẹ́ yìí jù náà. Tí rí bá sí ara gbọ́dọ̀ tún koríko ni. Mi ò láìkọ́ ọwọ́ tọ̀gá lọ bá mi gbé wọ́n ti sùn lé jù. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Abẹ́bí kí ló ṣẹlẹ̀? o ti láìkì owó jù. Mo sin ẹ jẹ. Ṣé wọ́n mọ̀ pé nítorí ọ̀rọ̀ yìí lọ́gá ṣe lọ ni? Kí ló ṣe tó ń ṣe báyìí gan-an? Ògiri lọ̀rọ̀ yìí o kò ṣeé dìgbò ni. Nǹkan tí mo mí ìkọ́ nìkan tó ń sọ yẹn. Ọ̀gbẹ́ni farabalẹ̀ ẹ ti máa gbọ̀n jù ti farabalẹ̀ ṣé wọ́n nìkan ló mọ̀rọ̀ sọ ni ṣé wọ́n nìkan náà tọ́pọ̀ tọ́yọ̀ sílẹ̀ ní sọ fún mi. Èmi àjàpá ìrún òṣèṣe ọmọ jágilé gbòṣoògùn èmi ọmọ adálẹ́mọ kóògùn sáṣẹ tí ò dànù lóògùn èmi kékeré ejò tí ò ṣe fòkèlè gbé mi èmi ọmọ fòkèlè gbọ́mọdìyẹ mi lóye mo jagun fálára wọn fún mi lọ́mọ mo jagun fájèrè wọn fún mi lẹ́wù mo ṣàwọ̀ ṣọ̀jẹ̀ títí mo débi tẹ́nìkan dérí mo jagun fún inú oko mo tàkìtì fún mọ́lẹ̀ níjù. ẹran àti kékeré pẹ̀tù ọ̀nà dókè tó yà pàlàkà ọba jónijóni ọba jẹ̀gíjẹ̀gí ọba mùjẹ̀mùjẹ̀ ọba jónijóni lórúkọ tá à ń pọ̀ balú ayé ọba mùjẹ̀mùjẹ̀ lórúkọ tá à ń pẹ̀yìn àgbààgbà ọba jẹ̀gíjẹ̀gí lórúkọ tá à ń pẹ̀yìn yàmí ọ̀sàmẹ̀fìà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta láti kọ̀rí ọ̀run bọ̀ wá sóde sáláyé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ ti pẹ̀kípẹ̀kí pàdé ẹ fún mi lápá mo lémi kì í jápá ẹ fún mi lórí mo lémi kì í jorí ẹ fún mi nífun mo lémi kì í jẹ fún ẹ nínú ẹran ọwọ́ lèmi gbòǹgbòǹnà amádágilé gbòṣogùn jẹ mo ní ẹran tó bá ti lé jọ̀gẹ̀dẹ̀ lèmi kì í jẹ ẹni kí n ní sódìdì igi ayé ká lọ fọ̀ sábẹ́jì múlẹ̀. kí ló máa ṣe ẹ náà a máa ṣe balabalabala. $10 million là ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀gbẹ́ni gbàgbára alẹ́jà rí kí ló ṣẹlẹ̀ gangan náà àti kí ló ṣẹlẹ̀ 10 million tí bá rí báyìí mo ti wà pa mo ń kanra gan ọ̀gbẹ́ni mo ń kanra o. nítorí pátápátá lomi poró ná ẹ̀dọ̀ fùfù ní poró ọ̀gbẹlẹ̀ bólógì ní bá ṣu adẹyẹpẹ̀ bóni. no pépà ni wọ́n ṣètò àtìlẹ́yìn. ẹ káre ògbólógbò babaláwo pa gúnugún wọn fi kú borí ògbólógbò oníṣègùn wọn pa àkàlà wọn fi àkàlà ṣe ètùtù gúnugún ló mọbi tó ń gbẹ báyé sí àkàlà ní mọbi tó ń gbẹ bọ̀rún mọ̀ koríko tẹ́ni bá tẹ ó di àtẹ̀gbé èyí tí ẹni bá jẹ́ ó di àjẹgbé ó yá ẹ káwọn yín lẹ̀ ẹ káre mo
fẹ́ rán iṣẹ́ pàtàkì iṣẹ́ tá a bá rán kọ́ ni kò jẹ́ o èyí tá a bá rán bẹ́ẹ̀ kì í pa bẹ́ẹ̀. ẹ lọ sínú ayé gbogbo ẹnikẹ́ni tó bá pa Ṣadé mo fẹ́ kẹ́ ẹ lọ dá wọn lóró nítorí wọ́n ti dá ẹ̀mí Ṣadé légbodò ẹ̀yin ní kọ́kọ́ lẹ́fẹ́ ṣiṣẹ́ yìí o ẹ ránṣẹ́ sí gbogbo àwọn tó kù kẹ́ ẹ máa wọlé wọn ní kọ̀ọ̀kan kẹ́ ẹ máa ṣe wọn bí ọṣẹ ṣe ṣojú. ẹ gbọ́ ó yá ẹ gbéra ẹ dì sójú náà yẹ ó yá etí káyé lórúkọ tá à ń pè fá àtẹ̀mẹ́mì lórúkọ tá à ń pè ṣọ̀dẹ̀rà ògbóró lórúkọ tí Ṣàngó jẹ́ àtìlẹ̀jáwé àtòkèwágbò lórúkọ tá à ń pè yíyàmí ọ̀ṣà ìmàfíà bọ́lá bá ta wù wọ́n bọ́lá bá sojú dé asúnmọ́ àwa là ń jójó sí kírímìtì lójúdé bá bẹ́ẹ̀ nìkan kókó bá àhúbẹ́gì yóò dojà lọ́lẹ̀ nìkan mọ̀ àdìbá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tó ń bẹ lọ́mọ kókó jòjòló wọ́n ní kó wá sí wọ́n láwọn ní sí bá wọ́n nítorí kíni ó ní ẹ̀sìn sí ẹ̀ forí sí jọ́mọ eku kò ní dá fún babaláwo tí ó bọ̀ jẹ́ tí ó ṣàwo. kí ni problem yín náà no ẹ sọ fún mi kí ni ìṣòro yín náà ṣé iṣẹ́ lẹ́yìn yìí ń ṣe lójú ara yín báyìí ìgbà tẹ́ mọ̀ wípé ẹ ò lè ṣiṣẹ́ ọlọ́pàá kí ló dé tẹ́ wá gbaṣẹ́ ọlọ́pàá ẹ sọ fún mi now ẹ sọ reason fún mi tẹ́ fi pa àwọn ayasasi yẹn tó fi jẹ́ òkú wọn lẹ gbé wá bá mi ní station ẹ sọ reason fún mi now. ẹ sà wá kọ́lá pàrọ̀ sà àti ẹ̀mú mi àmọ́ ọkàn pa àwa kọ́lá pàrọ̀ sà. ẹ̀yin kẹ́ ló pa wọn. bẹ́ẹ̀ni sà. ẹ̀yin kẹ́ ló pa àwọn ayasasi tó wà ní mọ́tò yẹn. bẹ́ẹ̀ni sà. Are you sure? Yes, sir. Okay, fine. Ta ló pa wọ́n? Bí a ṣe ń bọ̀, mọ́tò wa paná. Wọ́n ò bá kí ló ṣe mọ́tò yìí. Kí n yẹ̀wò bẹ́ẹ̀ mu wà tí mò ń ṣàwọn àtúnṣe yẹn lọ́wọ́. Mo kàn gbọ́ tí ọ́físà Túndé pè mí ni. Ọ́físà Kúnlé, kí ló ṣẹlẹ̀? Lábẹ́ àti pé everything ti akọ̀rọ̀ àwọn pípín yẹn ń lẹ̀ ní àmọ́ kó tó ṣẹlẹ̀. Túndé. Yes, sir. I'm very sure pé o gbọ́ nǹkan tí Kúnlé sọ. Yes, sir. Kí ló lè sọ? Ó lè òṣàlè jàgbà kó má ṣe lójú fèrè. Sọ tẹnu ẹ jáde. Sir, bẹ́ẹ̀ náà ṣe rí ni ẹ sà mo kò rí bí vet ni sà àwọn ladies méjì ẹ̀kọ́ dẹ̀ ó kò yìnbọn fáwọn èèyàn ẹni pa mo ní kí n gbébọn kí n yìnbọn fún ọ sà ìbọn mi ò dúró rárá ni sà ni mo ṣe pé ọ́fíìsà Kúnlé pé kọ́ra náà máa bọ̀ kọ́ help that is it sir. Are you sure? Yes sir. Ṣé rí pé ìsọkúsọ lẹ́ ń sọ? Ṣé rí wípé ìsọkúsọ lẹ́ ń sọ? Sorry sir. Ìwọ ń sọ ní ṣojú mi bíbá wípé ìwọ gbé ìbọn ẹ̀kọ́ yẹn ìbọn ò dáhùn. Can you please leave my office? Sorry, sir. Can you please go? Sorry, sir. Please go! Sorry, sir. Go! Oh my God. What's the meaning of all this? Kí ni gbogbo ilé báyìí? I know what to do. Madam, sir. Adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wípé a pè ní ẹ̀dẹ̀ jẹ́ wà. Àmọ́ nínú ìwádìí tá a ṣe, a kàn fẹ́ kẹ́ ṣàlàyé fún wa ìdí tí ẹ fi pa Fọláṣadé ọmọ ọkọ yín. No, it's my wife. Ìyàwó mi dáa gan o, kò jẹ́ ṣerú ẹ̀, kò lè ṣerú ẹ̀ rárá àtọ̀. Mo lè gbẹ̀rí ẹ̀jẹ̀ ní gbogbo bí. Ṣé gbọ́n nǹkan tọkọ mi sọ? Àǹtí Fọláṣadé, iye ọkọ mi, èèyàn dáadáa ní sí mi, èèyàn dáadáa ni wọ́n sí mi. So èmi àti wọn aláìkara wa gan ní ilé pa àwọn tí máa pa ẹyọ ọkọ mi kò possible. Kí wá ní tó ṣẹlẹ̀ tó fi di wípé ẹ̀yin méjèèjì ẹ di orogún nínú ilé? Kò yé mi náà. Ìyẹn gógó ni kò yé mi. Ṣàdédé mo rí pé àǹtí Fọláṣadé change nínú ilé. Èmi àti wọn tẹ́lẹ̀ àjọ máa ń bára wa sọ̀rọ̀ àjọ máa jókòó tira wa wá fọ̀rọ̀ lọ wọn èmi náà fọ̀rọ̀ lọ wọn mo lè dédé report change ni. Bẹ́ẹ̀ni ọ̀gá ọlọ́pàá. Kódà mo sọ fọkọ mi àbí mi sọ. Bẹ́ẹ̀ni ọ̀gá ọlọ́pàá wọn kò parọ́ rárá àtọ̀ Ṣadé ò sọ ọmọ dáadáa ẹni tẹ́ ń wò yìí obìnrin gidi ni obìnrin gidi ni o ìyàwó mi. Mo sọ fún wọn. Ó sọ fún mi. Ó dẹ̀ mọ gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mo ti understand yẹn. Madam, ǹjẹ́ lè ṣàlàyé fún wa kí nǹkan tó wà láàárín ẹ̀yin àti sẹ́nitọ̀? Ta ló ń jẹ́ sẹ́nitọ̀? Mo ní má wọ́ọ̀rù yẹn jẹ́ kí wọ́n dáhùn béèrè tí mo. Bíyá dá wọn náà. Ẹ gbọ́ mi. Okay, fine. Kò yé yín. Àmọ́ ìwádìí tí
jẹ́ káwa mọ̀ wípé ìyàwó yín wọ́n ń fẹ́ sẹ́nétọ̀. Ọmọ yín Fọláṣadé tó kú òun náà ń fẹ́ sẹ́nétọ̀. Sà, ẹ gbọ́ mi sà. Ìgbà tí ọmọ yín rí wípé àwọn méjèèjì ń fẹ́ sẹ́nétọ̀ lọmọ yín ló lọ pa sẹ́nétọ̀. Ìgbà táwọn náà mọ̀ wípé ọmọ yín ti pa sẹ́nétọ̀ ló jẹ́ káwọn náà pa ọmọ yín. Honorable, sir, ẹ take it easy. Honorable, sir, ẹ take it easy. Ṣé mo pé ẹ sọ lẹ́ẹ̀kan pé trust dáadáa dẹ̀ ni wọ́n. Mi sọ ni. Ṣé tó tọrọ tó sọ fún ṣé tó tọrọ tó sọ yìí ṣá. Ṣé tó tọ ni. Ọ̀gọ́lọ́pàá. Ẹ farabalẹ̀. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìwọ̀nba ni tọ̀dọ̀ yín bẹ̀. A máa free ẹ̀yin láti máa lọ́lé. Ṣùgbọ́n àwọn sì máa wà ní custody wa. Nípa ṣe ní àwọn ìbéèrè kan tàbí méjì tàfẹ́ béèrè lọ́wọ́. Ẹ wo ẹ parí sí ilé ọkọ mi síta. Àwọn mẹ́ta péré làwọn bí ọkọ mi. Ẹ jẹ́ ká rọra yọjú ẹ̀ láàrin ra wa. Ẹ jẹ́ ká yẹn ẹ jẹ́ ká kanú ẹ̀ má jẹ́ kó dá mi dúró ẹ má jẹ́ kó di tèmi ẹ jọ. Ẹ jọ. Ó dà. Bàtà bá ti parí investigation wa, a máa yanjú ẹ̀. Tó bá fẹ́ fọ yín good, tó bá dẹ̀ tó fẹ́ fọ yín lódì kejì good. So ẹ fọkàn yín balẹ̀. Honorable, sir, ẹ má stress ara yín. Ìwọ ẹ̀yin má worry. Ọlọ́run àfún iṣẹ́ o. Ọlọ́run àfún iṣẹ́ o. Ṣé bẹ́ẹ̀ gbèrè mi jẹ́? Ọ̀gọ́lọ́pàá. Ìwọ. No. Ẹ ti sọ lẹ́ẹ̀kan pé trust ìyàwó yín. Àwọn àgbà bọ̀ a kì í gba ọ̀nà kan mú adìyẹ inú àká. Gẹ́gẹ́ bí ìwádìí tá à ń ṣe lórí tó ṣẹlẹ̀, èmi láwọn ìbéèrè kan tó fẹ́ béèrè wọn sá. Kí ni àwọn ìbéèrè yẹn? Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ kò lè sọ fún wa bóyá ẹ mọ ọ̀rẹ́ kan pẹ̀lú ọmọ tí à ń sọ̀rọ̀ nípa yìí tí ẹ̀yin fúnra yín mọ̀ mọ́ tàbí bóyá fiẹ́nsì ẹ̀ lẹ́mọ̀ ọ̀rẹ́kùnrin ẹ̀ tí ẹ̀yin fúnra yín mọ̀ wípé ẹ mọ̀ ọ́ dúdúdúdú. Àwọn ìbéèrè tí mo fẹ́ mọ̀ nìyẹn ẹ kàn jẹ́ káwa mọ̀. Ọ̀gá ọlọ́pàá, ọmọ mi ò lọ́rẹ̀ẹ́ kì í kọ̀rẹ́ rárá kì í kọ̀rẹ́ ṣùgbọ́n nígbà kan ó mú arákùnrin kan wálé ó láfẹ́sọ́nà ni ó ní tèmi kù lẹ́yìn lórúkọ ẹ̀. Ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe rí mi yìí inú mi ò dùn sọ́wọ́ yẹn o mo make sure wípé kò gbọ́ wálé mọ́. So ọmọ yẹn mi ò rò pé bóyá nǹkan kan wà lọ́dọ̀ títì yẹn bí ọmọ mi gé kì í tún kọ ikọ̀ rẹ̀ kò lọ́rẹ̀ẹ́ rárá kò lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n ó ní ẹnìkan gbà yẹn tèmi kù lẹ́yìn lórúkọ ẹ̀ o. Mo ti understand kò tẹ sọ ọ̀rọ̀ yìí dẹ̀ ti yé mi dáadáa àwa máa continue investigation wa lórí tèmi kù lẹ́yìn tí ẹ sọ yẹn àwa mọ ìgbésẹ̀ tá a máa gbé lórí ẹ̀ ẹ̀yẹn máa wọ ẹ̀kọ́ fọkàn yín bá. Mo lé lébi o wọn ò kì í sọ̀rọ̀ mọ́ o. Ọlọ́run á fún yín ṣe sá. Ṣé èmi lè máa lọ báyìí? No problem. Sir. Ìwọ ló lè tọ́ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn lórí ikú Ṣadé. Torí àwọn àgbà sọ wípé ará òde kì í mọni lẹ́rù, ara lé ní júwe ẹni. Ǹjẹ́ o lè sọ fún mi àwọn ọ̀rẹ́ tí o mọ̀ pẹ̀lú Ṣadé nígbà tó wà láyé? Má fi kankan bò fún mi, mo fẹ́ kó jẹ́wọ́ fún mi. Ọ̀gá ọlọ́pàá. Mo wà pẹ̀lú ẹ̀. Mi ò mọ ọ̀rẹ́ kankan mọ́ Ṣadé. Bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀rẹ́ méjì ni mo mọ̀ nígbà tí wọ́n wà ní school. Ẹ mọ àwọn ọ̀rẹ́ méjì Bẹ́ẹ̀ Ṣadé bẹ́ẹ̀ ni sà. nígbà tí gbogbo wà ní school. Bẹ́ẹ̀ ni. Kí lorúkọ àwọn méjèèjì? Tina àti Becky. Tina àti Becky. Bẹ́ẹ̀ ni sà. Ok. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ lè ṣàlàyé fún mi kí ni iṣẹ́ tó pa wọ́n pọ̀? Iṣẹ́ wo ni gbogbo wọn dìbò ń ṣe nígbà yẹn? Tàbí kí ni nǹkan tí ẹ lè sọ nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó hàn sí yín dáadáa? Ọ̀gá ọlọ́pàá mi mọ́ṣẹ́ ọ̀kan tó pa wọ́n pọ̀.
tèmi kò lè. Ṣadé là ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó jẹ́ ìyàwó àfẹ́sọ́nà ni àbí? Èmi rò pé kò sí bí ẹ ò ṣe ní mọ iṣẹ́ tí ó ń ṣe tàbí tó yọ pa òun àti àwọn ọ̀rẹ́ ẹ̀ pọ̀ ní gbogbo ìgbà yẹn. Mi ò máa ṣàrọ̀ kan náà sir. Are you sure? Very sure sir. Okay, no problem. Ẹ jẹ́ kí n fi sílẹ̀ nígbà yẹn. Okay sir. Anytime tó bá tún ní ìdí ọ̀rọ̀ látọ̀dọ̀ àpè. Sí wàhálà sir. Okay. Tina, Becky. Ọ̀gá ọlọ́pàá ní o ṣe Becky. Adéníkẹ́ Coded ni mò ń jẹ́, bọ̀ nígboro wọ́n kàn máa ń pe Becky ni. No problem. Ṣé ọmọọṣẹ́ Ṣadé lè jẹ́ ni àbí ọ̀rẹ́? Ọ̀gá ọlọ́pàá, ẹ wò wọ́n ẹ̀bà tó bá wù ní kẹ́ ẹ pé. Are you okay? What's your problem? Ṣé o wọ́n ọ̀dẹ̀ ló wà sá? Àdúgbò gbogbo àgbàlá tó ń ṣe níta yẹn o kò lè ṣe bí? Well, àbọ̀ abáyé rẹ̀. Now. Nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ni wípé kí lẹ mọ̀ nípa ipò Ṣadé? Àwọ̀tẹ́lẹ̀ ni kò ṣáà lè rí ní tì. Màá dá wọn ló béèrè náà lè béèrè bọ̀, màá dá yín ló ń sà. Àgbé yín débẹ̀ nọ́mà. Lọ́jọ́ àkànwà lábẹ́tẹ̀ wa ni o. Àwa ń ṣayé wa, báyìí máa ń ṣe. Àdẹ̀ ń gbà sára. Pé ó dẹ̀ wọlé, kádẹ̀ gbé. Wọ́n bá ní ọ̀gá ọlọ́pàá, ẹ̀mọ́kọ́ tó sọ. Wọ́n bá lọ́gàá wa kú. Oh, sorry. Wọ́n bá ní Ṣadé London jẹ́ lòun pè. Ìgbà tí wọ́n pè yín yẹn. Bẹ́ẹ̀ ni sà. Ohun tí wọ́n sọ ni wípé ọ̀gá yín kú. Ṣadé ó kú. Ìyẹn gangan ni. Ẹlẹ́ẹ̀kejì yẹn gangan ni kẹ́yìn dìímù. Ṣadé London. Mo láwọn ìbéèrè yín náà tí mo fẹ́ béèrè wọn ní. Good. Ta ló pè wípé Ṣadé kú? Kí ni nǹkan tó pa ẹ̀yin àti Ṣadé pọ̀? Àti wípé kí lẹ mọ̀ nípa owó tó wọ àkáǹtì Ṣadé? Ọ̀gá ọlọ́pàá, ìbéèrè mẹ́ta lẹ́ẹ̀kan náà. Mẹ́ta. Màá gbìyànjú máa dá yín lóhùn méjì. Ṣé wàá rẹ ọkọ tó kù yẹn? Ó ga ó lọ fàáfàá ó jẹnu mi lọ mi nílé dáhùn. Bọ̀ṣẹ́ rí méjì yẹn. Màá help ministry yín máa dáhùn ẹ̀. No problem. Bá a ṣe jọ́ wípé Ṣadé London kú ní ọ̀gá tíà. Akọ̀wé pé kò yẹ kó jẹ́ Ṣadé London ló máa kú bẹ́ẹ̀. Èèyàn tíà ni. Lè wo pé Ṣadé London oníṣẹ́ èèyàn bẹ́ẹ̀ sí wa rárá. Lọ́wọ́ lọ́gàá lóyà ọlọ́gbọ̀n mo gbé fún lọ́nà ọ̀run mo gbé fún tú àlè. Ó lóyà sí wa gan. Àbádẹ́ wò pé kò yẹ kí Ṣadé London kókò pa yín báyẹn. Àfi dàbí ọgbọ́n pé ká lọ pàdé àwọn ọlọ́pàá. Mo ṣe ń kọ́ àwọn assassin yẹn bọ̀. Ṣèdájọ́ fún wọn straight. Pàyín ká wọn. Ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ọ̀gá ọlọ́pàá ṣe mọ̀ ni. Ìwọ dára náà wù yẹn. Aṣojú Ṣadé àgbúrò máa ṣe ẹ̀yìn yẹn. Èèyàn tí a. Àsòótọ́ fún yín mi lè parọ́ o. Ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. Ọ̀dàlẹ̀ ni wọ́n. Ẹ̀ṣẹ̀ pàwọ́ dànù. Wọ́n kúrò lọ́nà. Kí wá ní nǹkan tẹ́lẹ̀ sọ fún mi nípa owó tó wọ àkáǹtì Ṣadé? Ọ̀gá. Jẹ́ kí n gbé yín débẹ̀ kí n gbé yín lọ sí bus stop yẹn gangan. Ṣé rí nípa owó tó wọlé sí àkáǹtì Ṣadé? Ẹni tó sẹ́ǹdì owó yẹn ó ń tírẹ́tì Ṣadé gan-an. A lè wá rò pé kí la lè ṣe lẹ́yìn ká ṣe kíni ká yọ ọwọ́ kówó onítọ̀hún yẹn kó náà wò. Ìdí ni táyé ṣe kíni àmúkò lọ́nà ni. Ṣé rí wípé ọ̀daràn lẹ́yìn méjèèjì? Ṣé rí pàpàyàn ní? Èyí dẹ̀ ń sọ ní ṣojú tèmi wípé àwọn kan ọ̀dàlẹ̀ ni wọ́n, èèyàn burúkú ni wọ́n. So kí ni ẹ fẹ́ pe ara yín pẹ̀lú àtẹ̀yìnbó yẹn? No, just tell me. For your information, gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú Ṣadé pátápátá náà ti wà ní custody wa. Ẹ̀yin méjì tó kù táàrí mú ọ̀nà ni. Àjọṣe báyìí sọ ń gbàgbọ́ kó wà dé kí ni. Bẹ́ẹ̀ ni ká sọ̀rọ̀ gan-an. Láyọ̀ láti sọ fún yín wípé a máa detain yín bí for more investigation. Kan tó máa ń sú mi rèé o. Tó bá rọra wá mú wa ń lé jẹ́jẹ́ àwọn oníṣe kan fún tá a bá débí. Ọgọ́ ló pa ẹjọ́. Ẹ̀yin náà wọlé fọkàn yín balẹ̀. Tẹ́lẹ̀ láti ṣàlàyé nǹkan tí ẹ mọ̀ nípa ẹ̀.
àwa lè fún yín kẹ́ máa lọ pẹ̀lú gbogbo àlàyé yìí bẹ́ẹ̀ ni. Okay. It's okay. Hello, Sergeant. Tani lẹ́ni náà tó ń búra òyìnbó bí ó ṣe Ṣadé London ló dé iná jó kiri ọ̀sà òun lábàmì ẹ̀dá òun ló dá mọ̀lẹ́kùn àdìṣe kọ́ńdú ṣojú ẹ̀ ò ṣọ́nà ní má lọ tọ́ka nírun mọ́lẹ̀ ẹ̀ràn burúkú àfàyàfà. Torí ikú ni wọ́n láyàn àrùn ni wọ́n láyàn ẹjọ́ ni wọ́n ọkàn kìíní òfò ni wọ́n láyàn iná ni wọ́n àwọn náà ń jó mọ́ láéláéláé wọ́n ń jó láéláéláé wọ́n ń jó láéláéláé wọ́n yìn wọ́n gbàgbàgbà fọ́mọ tó bá ṣe làwùlàwù níwájú wọn. Kó sọ́mọ náà tí ó jọṣẹ́ níwájú Ṣadé o sọ́mọ náà tí ó jọṣẹ́ sẹ́ni náà tí ó gbéná wojú ẹkùn láyé ṣáàgó Ṣadé kìnìún Ṣadé ló búramúramù ní ìgboro tí ìgboro dẹ̀ fi ìgboro lọ́wọ́ àwọn ọmọ ìgboro tójú wọn fi kóró jọjọ Ṣadé lóde wó jẹ́wájú Ṣadé lórí o ikú ni bó jẹ́ yìn Ṣadé lórí ikú ni bó jòjìjì Ṣadé lórí ikú ni. Mẹ́ẹ̀mà ṣe ni òògùn ẹ̀ torí kò sẹ́ni tó ṣe Ṣadé tó tún gbé lórí òkè pẹ̀ yìí mọ́ tí Ṣadé bá dé pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá àwọn láyọ̀n àti àwọn ọmọ yìí.